A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ààrẹ Bọ́lá Tinubu ti ṣe àgbékalẹ̀ oríṣiríṣi àmì ìdálọ́lá fún àwọn akọni Democracy Heroes tí wọ́n jà fitafita fún ìṣèjọba tiwantiwa. Ní June 12, 1993, olóògbé MKO Abiola ni wọ́n dárúkọ gẹ́gẹ́ bí ẹni jáwé olúborí níbi ìdìbò ààrẹ June 12, 1993, ìdìbò tí wọ́n rí gẹ́gẹ́ bí èyí tí ó dára jùlọ. Kí ìjọba ológun ìgbà náà lábẹ́ ìṣèjọba ọ̀gágun Ibrahim Babangida tó wọ́gi lé e. Lẹ́yìn tí wọ́n wọ́gi lé ọ̀pọ̀ àwọn tó lààmìlàaka lórílẹ̀-èdè tí wọ́n sọ̀rọ̀ tako ìgbésẹ̀ yìí ni wọ́n ṣekú pa. Ọ̀pọ̀ wà lọ́gbà ẹ̀wọ̀n pẹ̀lú oríṣiríṣi ẹ̀sùn nígbà tí àwọn mìíràn lọ fara ṣoko. Níbi ayẹyẹ ìjọba tiwantiwa tí ó wáyé ní Ọjọ́bọ̀ ni ààrẹ ti pín àmì ìdálọ́lá fún àwọn ajìjàǹgbara, akọ̀ròyìn, ọ̀jọ̀gbọ́n àti àwọn tí wọ́n ti ṣubú nídìí ìjàǹgbara ìjọba tiwantiwa. Bákan náà ni ó ṣe ìdáríjì Presidential Pardon fún Saro-Wiwa àti àwọn 8 yòókù tí wọ́n ń pè ní Ogoni 9, tí àwọn ológun ṣekú pa ní ọjọ́ 10 oṣù kọkànlá ọdún 1995. Ogoni 9 pẹ̀lú Saro-Wiwa ni wọ́n ṣekú pa lẹ́yìn ìfẹ̀hónúhàn tako ilé epo Shell. Níbi ìpàdé pẹ̀lú gbogbo ilé ìgbìmọ̀ ni ààrẹ ti ṣe ayẹyẹ June 12. Níbẹ̀ ni Tinubu ti ṣe ìkéde àmì ìdálọ́lá. Lára àwọn akọni tí wọ́n ṣì wà láàyè láti gba àmì ẹ̀yẹ wọ̀nyí láti rí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká àti ajagun-fẹ̀yìntì Alani Akinrinade. Àwọn wọ̀nyí gba ìgbéga sí GCON. Agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Fẹ́mi Fálànà, Bishop Matthew Kukah, Dáre Bàbárìnsà, ọ̀jọ̀gbọ́n Julius Ihunbere, Sínátọ̀ Shehu Sani àti gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani gba àmì ẹ̀yẹ CON. Lára àwọn tí ó tún gba àmì ẹ̀yẹ láti rí Kudirat Abiola, Jamiu Abiola, ọmọkùnrin MKO Abiola. Ní Nàìjíríà ìbá ti dára ju bí ó ti wà lọ bí ó bá ṣe wípé wọ́n fún bàbá rẹ̀ láàyè àti di ààrẹ ní ọdún 1993. Jamiu sọ èyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí Channels TV níbi àkànṣe ètò tí wọ́n fi sàmì ayẹyẹ June 12. Jamiu, tí í ṣe olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè sí ààrẹ Bọ́lá Tinubu, fi ìyàlẹ́nu rẹ̀ hàn wípé àwọn kan mú un lọ́kùnkúndùn láti pa orúkọ bàbá rẹ̀ rẹ́ kúrò nínú ìtàn Nàìjíríà. Ó ní òun kọ ìwé kan ní ọdún 2015 nígbà tí òun wòye wípé orúkọ bàbá rẹ̀ ti ń parẹ́. Ìwé yìí ni ó pe àkọlé rẹ̀ ní "Ààrẹ tí kò fìgbà kankan darí, The President Who Never Ruled," kí orúkọ rẹ̀ má bàa dìgbàgbé. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ṣe àfihàn àṣà tí ó kún fọ́fọ́ pẹ̀lú aṣọ aláràǹbarà ilẹ̀ Yorùbá tí gómìnà fi ṣe ayẹyẹ ojúde ọba tí ó wáyé ní Ìjẹ̀bú-Òde, ìpínlẹ̀ Ògùn ní ọ̀sẹ̀ tí ó kọjá. Nínú àfihàn fídíò tí gómìnà ṣe sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni wọ́n ti rí Abíọ́dún pẹ̀lú dàábolẹ̀ dàńṣíkí tí apá àti èjìká rẹ̀ rú gẹ́gẹ́ pẹ̀lú fìlà abetí-ajá tí ó fi fọba lé e. Nínú ọ̀rọ̀ tí Abíọ́dún kọ pẹ̀lú fídíò yìí ni ó fi kí ọba àti gbogbo ará Ìjẹ̀bú-Òde fún ayẹyẹ ojúde ọba ọdún yìí. Ó ní àwọn ti gbáradì láti darapọ̀ mọ́ wọn fún ayẹyẹ ojúde ọba, àṣà àti ìṣe àjogúnbá tí ó kún fọ́fọ́ pẹ̀lú ìṣọ̀kan àti ìwúrí ilẹ̀ Ìjẹ̀bú, bí wọ́n ti ń retí àti yẹ́ His Royal Majesty sí Ọba Dr. Sikiru Káyọ̀dé Adétọ̀nà GCON àti gbogbo ọmọ Ìjẹ̀bú. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni a gbọ́ wípé Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú kò bá wọn kópa nínú ayẹyẹ ojúde ọba. Aya rẹ̀, Olórí Kẹ́mi Adétọ̀nà, ni ó ṣe aṣojú rẹ̀. Agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Fẹ́mi Fálànà ti ṣe ìkìlọ̀ fún Mínísítà ìlú Àbújá Nyesom Wike kí ó má dá lábàá àti ti ẹ́mbásì 24 àti mission ilẹ̀ òkèèrè pa látàrí gbèsè owó ilẹ̀ ní ìlú Àbújá. Ó ní kò sí ẹni lè ṣe ìkọlù sí ẹ́mbásì àti mission nítorí owó ilẹ̀ kì í ṣe gbogbo wọn ló gbọ́dọ̀ san owó. Ọ̀rọ̀ wọ̀nyí ni Fálànà sọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ní ọjọ́ Ajé. Ìṣèjọba Wike ní ìlú Àbújá ni ó ṣe àfihàn sínú ìwé ìròyìn àwọn ẹgbẹ̀rún 9 tí wọ́n jẹ gbèsè bí
yóò ti ní kí wọ́n san owó ilẹ̀ wọn kí wọ́n má bàa pàdánù ilẹ̀ wọn. Fálànà ṣe àríyànjiyàn wípé ó tó 20 ilé-ẹjọ́ gíga, ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn àti ilé-ẹjọ́ tó ga jùlọ tí wọ́n ti dájọ́ wípé àjọ ìjọba kò ní ẹ̀tọ́ láti dá nìkan ti ilé-iṣẹ́ tàbí ohun ìní pa láàrin ìlú Àbújá. Agbamòfin ní òfin kò fún àjọ ìjọba ní àǹfààní àti ṣe ìkọlù sí ẹ́mbásì. Èèwọ̀ ni ẹ́mbásì jẹ́ gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀. Ó ní bí a bá ṣe ìkọlù sí ẹ́mbásì orílẹ̀-èdè kankan ní Nàìjíríà, ó lè yọrí sí wàhálà ńlá fún Nàìjíríà. Lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí ìjàmbá ẹ̀kún omi gba ìjọba ìbílẹ̀ Mokwa ní ìpínlẹ̀ Niger, èyí tí wá ń mú kí àwọn olùgbé máa kérora lórí òórùn tó ń jáde látara àwọn òkú tó ti ń jẹrà, tí wọ́n ní ìgbàgbọ́ wípé wọ́n jẹ́ àwọn tí ilé ya wó mọ́lẹ̀ tí wọn kò ṣe àwárí wọn. Wọ́n ṣe àpèjúwe òórùn yìí ní èyí tí ó rán wọn létí ìjàmbá tí ó wáyé tí ó sì léwu fún ìlera wọn. Ọjọ́rú ọjọ́ 28 àti Ọjọ́bọ̀ ọjọ́ 29 oṣù karùn-ún jẹ́ ọjọ́ mánigbàgbé fún àwọn ará Mokwa bí ènìyàn tí ó tó 200 ṣe di olóògbé nínú ẹ̀kún omi tí ó wáyé lẹ́yìn àrọ̀rọ̀dá òjò. Ṣùgbọ́n agbẹnusọ fún àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA ní ìpínlẹ̀ Ezekiel Manzo ní òórùn tó ń jáde láàrin ìlú yìí kì í ṣe ti òkú nìkan ṣùgbọ́n àwọn ìgbọ̀nsẹ̀ àti ìdọ̀tí tí ó ya síta látàrí ilé wíwó tí ẹ̀kún omi dá sílẹ̀ tí ó fọ́n ká. Ọ̀sẹ̀ tí ó kọjá ní alákòóso ìjọ Ìràpadà Pásítọ̀ Enoch Adébóyè ṣe àbẹ̀wò sí Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Ọ̀wádé Kìíní ní ààfin rẹ̀ ní ìlú Ọ̀yọ́. Àfihàn yìí wáyé nínú oríṣiríṣi àwòrán tí Ajíṣebíọ̀yọ́ rédíò TV ṣe àfihàn lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook. Àbẹ̀wò yìí jẹ́ ara ìgbésẹ̀ ìbáṣepọ̀ láàrin ẹ̀sìn àti àwọn lọ́balọ́ba lórílẹ̀-èdè láti fi ṣe ìgbélárugẹ ìṣọ̀kan àti àṣà àjogúnbá. Akọ̀wé ìjọba àpapọ̀ àná tí ó tún jẹ́ olùdíje du ipò ààrẹ ọdún 1999 Olóyè Olúfálàyé ti sọ wípé òun lòún jáwé olúborí níbi ìdìbò tí ó dá Nàìjíríà padà sí ìṣèjọba tiwantiwa kì í ṣe Olúṣẹ́gun Ọbásanjọ́. Fálàyé tí ó fi ara hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise ní Ọjọ́bọ̀ fún àkànṣe ètò àyájọ́ democracy ṣe ẹ̀sùn wípé òun gangan ni ó jáwé olúborí níbi ìdìbò ọdún 1999 ṣùgbọ́n tí wọ́n fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yí èsì ìdìbò padà. Fálàyé ní nípasẹ̀ ìlànà òfin ni agbẹjọ́rò rẹ̀ ìgbà náà olóògbé JOK Ajayi ṣe mọ̀ wípé ó lé ní mílíọ̀nù kan ìbò tí ó fi ju Ọbásanjọ́ láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP. SSG àná ní àwọn pinnu láti má gbé ẹ̀sùn yìí lọ ilé-ẹjọ́ nítorí ohun tí ó jẹ àwọn lógún jùlọ ni bí orílẹ̀-èdè ṣe máa padà sí ìṣèjọba aráàlú nírọ̀rùn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ológun fi ń darí orílẹ̀-èdè. Àjọ tó ń ṣàmójútó òjò ní Nàìjíríà Nigeria Meteorological Agency NIMET ti sọ àsọtẹ́lẹ̀ ìjì àti òjò tí yóò wáyé bẹ̀rẹ̀ lánàá ọjọ́ Àbámẹ́ta títí di ọjọ́ Ajé jákèjádò orílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde tí NIMET yọ̀ǹda ní ọjọ́ Ẹtì ní ìlú Àbújá ni wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ òjò àti ìjì òwúrọ̀ ọjọ́ Àbámẹ́ta ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Taraba, Kebbi, Zamfara, Kaduna àti Adamawa ní ẹkùn àríwá. Bákan náà ni òjò àti ìjì yóò wáyé ní àwọn apá ibìkan ní Kebbi, Taraba, Zamfara, Borno, Kaduna, Sokoto, Gombe àti Bauchi àti alẹ́ ọjọ́ Àbámẹ́ta. Ní gbùngbùn àríwá ni wọ́n ti ń retí ìjì àti òjò lówùúrọ̀ ọjọ́ Àbámẹ́ta láwọn bíi Benue, Plateau, Niger, Abuja àti Nasarawa. Ní ẹkùn gúúsù ní ojú ọjọ́ yóò ti ṣú bolẹ̀ pẹ̀lú òjò ní Enugu, Ebonyi, Cross River, Lagos, Akwa Ibom, Rivers àti Bayelsa. Bákan náà ní Ondo, Ọ̀yọ́, Ògùn, Anambra, Delta àti Cross River. NIMET wá rọ aráàlú kí wọ́n ṣọ́ra nítorí ìjì ni yóò kọ́kọ́ ṣíwájú ní àwọn agbègbè tí ó ṣeé ṣe kí òjò ti rọ̀.
Ọlọ́rọ̀ jùlọ lágbàáyé Elon Musk tí í ṣe olùbádámọ̀ràn àná fún ààrẹ orílẹ̀-èdè United States Donald Trump ti sọ wípé òun kábàámọ̀ lórí àwọn ọ̀rọ̀ ìtàbùkù tí òun sọ tako Trump lẹ́yìn ìpínyà àwọn méjèèjì ní ọ̀sẹ̀ tí ó kọjá. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Musk kọ sí wípé òun kábàámọ̀ àwọn àfihàn tí òun ṣe nípa ààrẹ Trump ní ọ̀sẹ̀ tí ó kọjá. Ó ní ìkọjá àyè gbáà ni. Àbámọ̀ Musk yìí ń wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí Trump lérí àti dá sẹ̀ríà fún ọlọ́rọ̀ yìí bí ó bá gbìyànjú àti fìyà jẹ àwọn Republicans tí wọ́n dìbò fún àbádòfin owó níná tí ó dá awuyewuye sílẹ̀. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú iléeṣẹ́ ìròyìn BBC ni Trump ti ní yóò lẹ́yìn fún Musk bí ó ti pè é ní aláìníbọ̀wọ̀, disrespectful, láìsọ sẹ̀ríà tí ó fẹ́ dá sún un. Òṣèrébìnrin ilẹ̀ Nàìjíríà Bíọ́lá Adébáyọ̀ ti fèsì sí awuyewuye tí ó tẹ̀lé ìgbéyàwó rẹ̀ tó forí ṣánpọ́n. Nínú àfihàn fídíò ni Adébáyọ̀ ti fèsì wípé ẹlẹ́ran ara ni òun kò lẹ́tọ̀ọ́ sí ọ̀rọ̀ ìtàbùkù tí wọ́n sọ sí i. Adébáyọ̀ ṣàlàyé wípé òun ṣe àfihàn ipò ìgbéyàwó rẹ̀ láti fi ṣàlàyé ara rẹ̀ kí aráàlú tó lo èyí takò. Ó ní òun fi ìgbésẹ̀ yìí tó ọkọ rẹ̀ tí wọ́n jọ pínyà létí kí ó tó ṣe ìkéde. Adébáyọ̀ ni ó kéde ìpínyà pẹ̀lú ọkọ rẹ̀ bí ó ti ṣàlàyé wípé láti oṣù kẹrin ọdún 2024 ni àwọn ti pínyà. Ó ní pẹ̀lú gbogbo ìpèníjà, àwọn ní àdéhùn láti jọ pawọ́pọ̀ tọ́jú ọmọkùnrin wọn nírọ̀rùn. Adébáyọ̀ ṣe àfihàn ìlàkàkà tí ó ti ń kojú láti oṣù mẹ́rìnlá sẹ́yìn tí òun sì ń bọ́ sójú táyé pẹ̀lú ẹ̀rín. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.